A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn ọmọ iléèwé kan ni a gbọ́ wípé àwọn agbébọn jí gbé ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn agbébọn yìí ni wọ́n jí akẹ́kọ̀ọ́ 6, olùkọ́ 3 àti dẹ́rẹ́bà ọkọ̀ tí ó jẹ́ ti iléèwé aládàáni bí wọ́n ṣe ń padà bọ̀ láti ìporo Èkìtì ní alẹ́ ọjọ́ Ajé, gẹ́gẹ́ bí àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ṣe láti ọwọ́ Èkìtì Trends lówùúrọ̀ òní ṣe ṣàlàyé. Àwọn akẹ́kọ̀ọ́ yìí jẹ́ ọmọ iléèwé Apostolic Faith School Èkìtì, ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ìjọba ìpínlẹ̀ Èkìtì ké sí àwọn olùgbé láti má ṣe fòyà nítorí àwọn ẹ̀ṣọ́ aláàbò wà lójú iṣẹ́ láti ṣe àgbàkalẹ̀ wọn. Nínú àtẹ̀jáde òní ni gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbánjí ti fi dá ará ìlú lójú wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti ṣe ìdásílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú olùkọ́ wọn ní Èmùrè Èkìtì, bí ó ṣe àpèjúwe ìwà àwọn ajínigbé gẹ́gẹ́ bí ọ̀dájú ènìyàn tí kò ṣeé gbà mọ́ra. Oyèbánjí ní wọ́n ti ṣe àlékún ètò ààbò láti fín àwọn ọ̀daràn jáde kúrò nínú ibi kọ́lọ́fín wọn. Ó wáá rọ ará ìlú láti ṣe sùúrù kí wọ́n sì fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò nípa pípèsè ìròyìn tí wọ́n nílò tí ó lè ràn wọ́n lọ́wọ́ lẹ́nu iṣẹ́ wọn. Títí di àsìkò ìkóròyìn yìí jọ ni gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ti fọ́nká sígboro láti tètè rí àwọn tí wọ́n jí gbé yìí gbà kalẹ̀. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé àwọn agbébọn tí wọ́n fura wípé wọ́n jẹ́ ajínigbé ṣekú pa àwọn ọba aláyé ìpínlẹ̀ Èkìtì 2 lójúnà Òkè Àkó. Wọ́n pa onímọ̀jọ̀ ti ìmọ̀jọ̀ ní ìjọba ìbílẹ̀ Ọyẹ́, ọba Ọlátúndé Olúṣọlá àti ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé Èkìtì. Ọba Babátúndé Ògúnṣakin bí alára ti ará Èkìtì, ọba Adébáyọ̀ Fátọ́ba ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé ṣe sá mọ́ wọn lọ́wọ́. Ohun tí a gbọ́ ni wípé àwọn ọba yìí ń padà bọ̀ láti ibi ayẹyẹ ní ìpínlẹ̀ Kogí kí wọ́n tó rá sọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n ti dènà dè wọ́n. Wọ́n ní bí àwọn ajínigbé ṣe ń gbìyànjú àti lé alára kí wọ́n jí i gbé ni àwọn ọba 2 yòókù náà gbìyànjú àti sá lọ, ṣùgbọ́n àwọn agbébọn dáná yá wọn láti ẹ̀yìn. Alága ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ Kánsù níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti gbé òkú àwọn ọba méjèèjì lọ ibi ìgbókùúsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti fìdí ẹ̀ múlẹ̀ lónìí wípé Olúmídé Òpénáìkè, òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kéréje Microfinance Bank ní agbègbè Kéńtà Olóko tí wọ́n ní ó di àwátì kí wọ́n tó lọ rí i ní Mọ́kọ́á ìpínlẹ̀ Niger, mọ̀ọ́mọ̀ dá a bí ọgbọ́n díbọ́n bí ẹni wọ́n jí gbé nítorí gbèsè 1.7 million naira. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ SP Ọmọlọ́lá Odùtọ́lá ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lónìí. Aya òṣìṣẹ́ ilé ìfowópamọ́ yìí, Tèmítọ́pẹ́, ni ó ṣàlàyé bí ọkọ rẹ̀ ṣe di àwátì ní ọjọ́ 17 oṣù Kínní nígbà tí ó ń lọ ibi iṣẹ́. Ní Ọjọ́bọ̀ ni Tèmítọ́pẹ́ padà sọ fún akọ̀ròyìn wípé inú òun dùn láti kéde wípé ọkọ òun ti di àwárí ní ibì kan tí wọ́n ń pè ní Mọ́kọ́á ní ìpínlẹ̀ Niger. Ó ní ọkọ rẹ̀ pè é lórí aago tí ó rí yá lọ́wọ́ ará agbègbè nítorí àwọn tí wọ́n jí gbé ti gba aago ọwọ́ rẹ̀. Àwọn wá sọ fún un wípé kí ó lọ ṣe àfisùn sí àgọ́ ọlọ́pàá nítòsí. Ó ní ọlọ́pàá tí ó wà lẹ́nu iṣẹ́ ní ìgbà náà bá wọn sọ̀rọ̀ láti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni ó wà ní Mọ́kọ́á. Wọ́n ṣètò owó ọkọ̀ fún un, ó sì padà wálé. Ìbàdàn ni ó kọ́kọ́ dé sí ní ilé ìdílé rẹ̀ kí ó tó padà sí ibùgbé rẹ̀ ní Abẹ́òkúta. Ṣùgbọ́n ọlọ́pàá ti ṣe àpèjúwe ẹ̀sùn ìjínigbé ọ̀hún gẹ́gẹ́ bí àgbélẹ̀rọ. Odùtọ́lá ní ọlọ́pàá ti ṣe àwárí wípé irọ́ pátápátá ni Òpénáìkè pa nítorí gbèsè 1.7 million naira owó ilé ìfowópamọ́ tí ó ti ń ṣiṣẹ́. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé oníbàárà tí ó ń tọ́jú owó pamọ́ pẹ̀lú iléeṣẹ́ wọn ni Òpénáìkè darí owó rẹ̀ sí àpò ti ara rẹ̀. Lẹ́yìn èyí ni ó ní ìrẹ̀wẹ̀sì dé bá òun ni òun ṣe dá a bí ọgbọ́n díbọ́n bí ẹni wọ́n jí gbé. Ó ti wà ní akóló ọlọ́pàá báyìí.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ ará ìlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun Coalition of Civil Society Organizations ní ìpínlẹ̀ Ọ̀ṣun The Ọ̀ṣun Masterminds (TOM) ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè wípé òun ni ó wà nídìí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ pípẹ́ láàrin àwọn òṣìṣẹ́ ẹ̀ka ìdájọ́ JUSUN ní ìpínlẹ̀. JUSUN ni ó kéde ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti òpin ọdún tí ó kọjá látàrí bí wọ́n ṣe hùwà sí adájọ́ àgbà àti àìmú ìgbáyégbádùn wọn lọ́kùnkúndùn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpéjọpọ̀ ìpàdé ìpínlẹ̀ fún ti oṣù kìíní ní adarí TOM, akàwégboyè Wàsíù Oyèdòkun Àlí ti sọ wípé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọgbọrọ yìí ní àtìlẹ́yìn gómìnà nínú. Ìdí nìyí tí ẹgbẹ́ JUSUN ṣe ní ìgboyà láti tẹ̀síwájú máa ti ilẹ̀kùn ilé-ẹjọ́ pa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ adarí, ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé kò kan àwọn bí àjọ JUSUN ṣe ń ṣe ìyanṣẹ́lódì, ṣùgbọ́n èyí tí ó ṣe kókó jù ni bí wọ́n ṣe ń tilẹ̀kùn ilé-ẹjọ́. Ó ní ẹ̀kọ́ ṣojú mímu wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò kọbiara sí èyí bí wọ́n ṣe ń fi ọgbọ́n ṣe àtìlẹ́yìn fún ìyanṣẹ́lódì láì gbìyànjú àti yanjú ìṣòro tí ó fa ìyanṣẹ́lódì. Kàkà bẹ́ẹ̀, níṣe ni wọ́n dákẹ́. Ó ní kí ìjọba má gbàgbé wípé àwọn kan ní ọ̀nà ìjẹ́ ti dí mọ́ nípasẹ̀ àìsí ilé-ẹjọ́. Bákan náà ni a ní àwọn aláìṣẹ̀ nínú ẹ̀wọ̀n tí wọ́n ń retí ìdájọ́, tí wọ́n ń rùpá nínú ọgbà ẹ̀wọ̀n, tí wọ́n ń fi ìgbésí ayé wọn parí ìjà. Olórí ẹgbẹ́ Wọlé Ọládàpọ̀ kín Oyèdòkun Àlí lẹ́yìn bí ó ti sọ wípé kò lẹ́tọ̀ọ́ kí ìjọba máa san owó oṣù fún ẹ̀ka ìdájọ́, pàápàá jùlọ àwọn tí wọ́n ní kí wọ́n lọ rọ́ọ̀kú ńlé. Ó ní èyí yóò ṣe àtìlẹ́yìn fún ìwà ìrúfin. Ṣùgbọ́n kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lápọ̀ Álímì sọ wípé ìjọba kò lọ́wọ́ nínú ìyanṣẹ́lódì JUSUN. Ó ní àwọn yẹn dá dúró tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà Caleb Mutfwang tí ó ń darí àwọn olùdíje du ipò gómìnà láti ìpínlẹ̀ Edo fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti yanjú gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí wọ́n farahàn níwájú rẹ̀. 8 nínú àwọn 10 ni wọ́n ń retí láti gba ìwé-ẹ̀rí láti ọwọ́ alákòóso ẹgbẹ́ ajagun-fẹ̀yìntì Umaru Bature ní olú iléeṣẹ́ ẹgbẹ́ ní ìlú Àbújá. Bature fìdí ẹ̀ múlẹ̀ wípé gbogbo àwọn olùdíje ni wọ́n ti ṣe àyẹ̀wò fún yàtọ̀ sí ẹnìkan Balógun Sunday tí ó fi mílíọ̀nù 5 náírà gba fọ́ọ̀mù ṣùgbọ́n tí kò yọjú nítorí kò ra nomination form. Lára àwọn olùdíje ọ̀hún láti rí Ọ̀nàrẹ́bù Omoṣede Ìgbìnẹdìàn, Anselm Ojezua Esquire, Ọ̀nàrẹ́bù Felix Akabue, Asuerinme Ighodalo, Ọ̀nàrẹ́bù Phillips Shaibu, Ọ̀tọ̀ Ezene, Omorege Ugbedie Ihama, Prọfẹsọ Martin Umoibi, Osaro Osaze Onairu, Umoru Hadizat. Lẹ́yìn èyí ni ẹgbẹ́ òṣèlú PDP ṣèlérí wípé ètò ìdìbò ìpínlẹ̀ Edo yóò lọ láìkọsẹ̀. Gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang àti alámòójútó ètò ìdìbò abẹ́lé ni wọ́n jọ sọ èyí nígbà tí wọ́n ń bá àwọn olùdíje sọ̀rọ̀ ní olú iléeṣẹ́ ẹgbẹ́ ní Wadata House, Abuja. Nígbà tí igbákejì gómìnà ìpínlẹ̀ Edo ń fèsì, ó ṣe ìlérí láti tẹ̀lé gbogbo òfin ẹgbẹ́. Olùdíje mìíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Osaro Onairu náà fèsì wípé ẹgbẹ́ òṣèlú PDP gbọ́dọ̀ gbìyànjú àti gbégbá orókè. Ó ní gbogbo wọn ni yóò gbárùkù tí ẹni ẹgbẹ́ bá fà kalẹ̀ nítorí ṣíṣe àṣeyọrí ni ó ṣe kókó jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ọba Afọlábí Gándì Ọláoyè ti fi dá àwọn olùgbé Ògbómọ̀ṣọ́ lójú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa Paito kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Ọba sọ àsọdájú yìí ní ìrọ̀lẹ́ àná. Ìròyìn jábọ̀ wípé
pásítọ̀ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ajíhìnrere Ṣẹ́gun Adégbóyèga ni àwọn afurasí darandaran tí wọ́n wọ inú oko rẹ̀ ṣekú pa ní abúlé Gẹ́gẹ́ lójúnà Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ́yìn ní ọjọ́ Ajé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ènìyàn mẹ́ta ni àgọ́ ọlọ́pàá Owódé ti fi ọwọ́ ṣìkún òfin mú lórí ọ̀rọ̀ ọ̀hún. Ọba Aláyélúwà Ọba Ọláoyè nígbà tí ó ń bá àwọn olùgbé sọ̀rọ̀ fi dá àwọn ẹbí olóògbé lójú wípé òun á rí i dájú wípé ìdájọ́ òdodo wá. Ó ní òun á ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò láti gba ìdájọ́ òdodo fún ẹbí olóògbé bí ó ṣe bá ẹbí àti ará ìlú kẹ́dùn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.